this, man. Ẹ káalẹ́ o. Ẹ káalẹ́ kúlé. Thank you. Ẹ káalẹ́. No, skip. Come on. Ẹ káalẹ́. Ẹ̀yin mọ́mì dádì ẹ káalẹ́ o. Ẹ̀yin bàbá ọkọ, bàbá ìyàwó ẹ káalẹ́. Àṣedélé mi jẹ́ ọmọ elédè èdè mi mo ti délé ní bí mo ṣe máa ń dé. Ó ga o. Kòrí kankan ṣá. My prince. Ẹ káalẹ́ gbogbo ilé. Ẹ̀yin dádì dáadáa ẹ káalẹ́ o. Ẹ̀yin ìyá ọkọ pàtàkì ẹ káalẹ́ ẹ kú ilé. Ẹ̀yin ìyá ọkọ tó gbádùn, tó mórí pé, tó ń tọ́jú ọmọ, tó fọmọ sílẹ̀. Ẹ̀yin ìyá ọkọ tẹ nífẹ̀ẹ́ ìyàwó ọmọ yín. Bẹ́ẹ̀ tí ẹ wọ́pọ̀ ẹ kú ilé ẹ káalẹ́ mo tún ti dé. Èmi làṣẹdé ọmọ elédè tí ń kọ́ni elédè tí ń pèdè elédè ilé. Àṣedélé mi jẹ́ mo jẹdé mo redé mo jèdé mo jẹdè mo jẹlégédé nítorí èdè kí èdè mi lè máa ṣe déédéé ẹ kú ilé o. Gbogbo àwa tá lọ chọ́ọ̀chì lénìí ẹ kú ilé o. Gbogbo àwọn tá lọ júbà fọ́lọ́run lénìí ẹ máa káalẹ́ ẹ kú ilé o. Ẹ̀yin mọ́mì tẹ wà nílé ọkọ yín tó wù yín kọ́mọ yín náà wà nílé ọkọ ẹ káalẹ́ ẹ kú ilé. Ẹ̀yin mọ́mì tẹ máa ń bá ọmọ yín parọ́ fún ọkọ. Ọ̀dọ̀ mi ló wà látọjẹ ọ̀dọ̀ mi ló wà èmi mo ránṣẹ́ ẹ káalẹ́ mà ẹ kú ilé. Ẹ̀yin bàbá ọkọ dáadáa ẹ káalẹ́ jàre ẹ kú ilé. Ẹ̀yin bàbá ọkọ ìkà ẹ káalẹ́ ẹ kú ilé. Ìyàwó dáadáa mo kí yín lálẹ́ yìí ẹ káalẹ́ ẹ kú ilé. Ẹ̀yin ìyàwó ọ̀dájú ẹ mà káalẹ́ o. Ìyàwó bí olóńgbò ẹ káalẹ́. Àwọn ìyàwó bí ajá ẹ káalẹ́. Ìyàwó bí ẹyẹlé ẹ káalẹ́ ẹ kú ilé mo tún ti dé ẹnu mi ò ní pa mí. Àwọn ìyàwó tínú ẹ máa ń dùn sí nǹkan re ẹ mà káalẹ́ ẹ kú ilé. Ẹ̀yin ìyàwó tó jẹ́ pé bọ́kọ ṣe máa kú gbogbo ìgbàlẹ̀ ń rò kó lè ṣẹlẹ̀ kógun di tiyín ẹ káalẹ́ mo tún ti dé lálẹ́. Tọ́rọ̀ bá wà ńgbà míì kò kí ń sí àyè. Àmọ́ gẹ́gẹ́ bí ìṣe mi jẹ́ kí n kí Elédùmarè ọba òkè ọba alààyè ọba aláàánú ọba tó jẹ́ kí n lè wá ọba tó fọ̀rọ̀ sí mi lẹ́nu. Ọba tó fún mi láyè lálẹ́ tó tún fọ̀rọ̀ sí mi lẹ́nu. Ọba tó fàyè gbà mí ọba tó jẹ́ kí n lè wá. Ọjọ́ tí mo sọ pé mo máa wálé alẹ́ Sunday èmi náà kọ́ ni mo dágbére. Ọba tó fún mi láyè léni ọba tó jẹ́ kí n lè wá. Ọba tó jẹ́ kí ọjọ́ òní ó ṣojú ẹ̀mí wa. Ọba tó fi àlàáfíà jogún fún mi. Ọba tó jẹ́ kí ẹnu mi ó lè gbọ̀rọ̀. Ẹ káalẹ́ ẹ kú ilé. Kábíyèsí Elédùmarè ẹ̀fùlùfúlù Ọlọ́run olóore ọ̀fẹ́. Gbogbo ẹ̀yin ọkùnrin tẹ wà ní London tẹ́ ń gba child benefit lórí àwọn ọmọ ẹ káalẹ́ o ẹ kú ilé mo kí gbogbo yín mo yálé yín. Ẹ̀yin ọkùnrin tẹ́ ń bá ọmọ tẹ́ tún parọ́ fúnjọba torí àtẹnujẹ yìí ẹ káalẹ́ àmọ́ yín sà ẹ kú ilé. Àwọn bàbá kan wà àwọn ìyá kan náà wà tó jẹ́ pé oúnjẹ ọmọ kọ́lọ́run jẹ́ kó tó wọn lẹ́nu ni kó tiẹ̀ tó wọn lọ́wọ́ náà. Mi ò ní ṣépè àmọ́ ẹnu mi ò ní gbòfò torí àwọn ìwà ìkà tẹ́ ń hù nílùú yìí. Ẹ̀yin dádì tẹ́ máa ń kẹ̀yìn ọmọ sí ìyá wọn ẹ káalẹ́ o ẹ kú ilé ẹ kú iṣẹ́ ẹ káalẹ́ ẹ kú dédé àsìkò yìí. Ẹ̀yin màmá tẹ́ máa ń fi ọmọ ní bàbá wọn lára torí pé ẹ̀jọ gbé papọ̀ mọ́ ẹ káalẹ́ sisters mi ẹ kú iṣẹ́ adékòdèrè yín ẹ kú ilé ẹ káalẹ́ mo tún ti dé mi ò ní dákẹ́.
tọ́rọ̀ bá ti ń yọ sí mi lẹ́nu tó bá jọ́ Ọlọ́run ló fi rán mi máa dálẹ̀. Àwọn kan ń wò mí nítorí pé iṣẹ́ Ọlọ́run, tí n bá sọ pé iṣẹ́ mi ni irọ́ ni mo pa, iṣẹ́ Ọlọ́run lẹ̀ ń rí lára mi, ògo Ọlọ́run ni. Àwọn kan ń wò mí pé àkílẹ̀ tí ẹ̀ tún fẹ́ sọ gan pàápàá ọ̀rọ̀ ẹ̀gan ṣóun nìkan ló mọ gbogbo nǹkan. Ẹ káalẹ́, Ọlọ́run mèrò yín. Lálẹ́ yìí ọ̀rọ̀ màmá ọ̀rọ̀ ọkọ àti ìyàwó tó ṣẹlẹ̀ l'Amẹ́ríkà. Ẹ̀yin dádì tẹ máa ń jẹ́ kí ọmọ obìnrin wa tó bá ti wọ teenage tẹ máa jẹ́ kó máa fi ara ẹ̀ wéyà, tẹ máa jẹ́ kóun náà rí rẹ̀ bí èèyàn gidi, tẹ́ẹ̀ni jẹ́ kó farabalẹ̀ mọ́ kó gbọ́rọ̀ sí màmá lẹ́nu. Ẹ káalẹ́, ẹ kú iṣẹ́, ẹ kú ilé. Ṣé bọ́lọ́run ṣe fi rán yín nìyẹn? Torí pé ẹ ti separate, inú yín ò dùn sí ìyàwó yín mọ́. Ǹjọ́ tẹjọ́ ń sùn tẹjọ́ ń jí ẹ ti gbàgbé. Thank you. Ǹjọ́ tẹjọ́ ń wọlé tẹ máa jọ wọlé, tẹ máa jọ jẹun, tẹ máa tún fìdí ara yín bí ẹni fìdí ẹyẹ, ẹ ti gbàgbé. Nígbà tó wá jẹ́ pé kò wá rí bẹ́ẹ̀ mọ́, ọmọ tó wá wà láàrin yín thank you bros. Ọmọ tó wá wà láàrin yín, ǹjẹ́ ó yẹ kẹ́ ẹ jẹ́ kí ọmọ yẹn kó di ọ̀tá ìyá àbí kó di ọ̀tá bàbá torí pé ẹjọ́ gbé papọ̀ mọ́? Ṣé ti gbàgbé ni relationship ẹ̀yin àti ìyàwó yín ó yàtọ̀ sí relationship nǹkan tó wà láàrin yín àtọmọ. Gbogbo ọkùnrin tó bá ń kẹ̀yìn ọmọ sí ìyá wọn lálẹ́ yìí, ẹ bẹ̀rẹ̀ sí sọ fọ́lọ́run kó dáríjì yín. Ẹ sọ fẹ́lẹ́dùwà ọba òkè pé kó ṣàforíjì fún gbogbo wa nítorí ẹ̀ṣẹ̀ ni, ìnira ńlá dẹ̀ ni. Àgàgà ibi tá a wà yìí, ìlú onílùú, tàbá wí tán obìnrin ló nílùú, obìnrin ló nígboro, kí ló dé tẹ́yìn náà ò nílùú dádì? Gbogbo ẹ̀yin tí ẹ máa ń fi ọmọ níyà lára all because ẹ ti separate, ẹ wá jẹ́ kí ọmọ yẹn kó gbọ́rọ̀ sí ìyá ẹ lẹ́nu mọ́. Ẹ tún máa wà lẹ́yìn ọmọ yẹn máa sọ pé kí ló ń ṣe sọ fún mọ́mí ẹ̀ náà, we are no more in Nigeria, ìwọ ní right nílùú yóò jẹ́ kó mọ̀ ni. Tell your mommy you know what you are doing. Ọmọ 13 years, ọmọ 12 years tó ń jáde lóru tí ò tí wọlé tí bàbá ẹ̀ ní kò sí wàhálà, bàbá ló ní kó máa jó lọ nìṣó. Àwọn ọkùnrin kan tún wà, wọ́n tún máa ń sọ wípé wọ́n ní obìnrin bímọ fún rẹ̀, ó lóun bímọ fọ́kọ, oúnjẹ alẹ́ wa ní, ṣé kò ń ṣe oúnjẹ yín náà ní sà? Ẹ káalẹ́, ẹ kú ilé, oúnjẹ yín náà ni. Àwọn ọkùnrin kan wà tó jẹ́ wípé wọ́n wá mú ọmọ, wọ́n ba yí ẹ̀jẹ̀, wọ́n ṣe ń ra sweet náà, ra chewing gum, torí tó bá yá á lè máa bèrè irú ẹ̀ lọ́wọ́ ìyẹ́ ẹ̀, àyè ẹ̀dẹ̀ lè má yọ. Kò sí ìyá tó fẹ́ ká yí ọmọ òun bàjẹ́. Ẹ káalẹ́ o, ẹ̀yin ìyá tó jẹ́ pé ẹ̀ ń tonú ilé yín, ẹ̀ ń fara ń dà, ẹ̀ ń rọ́jú, ẹ kú ilé, ẹ káalẹ́. Ẹ̀yin bàbá tó jẹ́ wípé ń tẹ́ ń ṣe nínú ilé bí tẹ́ wà lọ́wọ́lọ́wọ́ lálẹ́ bí tẹ́ ti ń gbọ́ mi yìí, kò sí tó ṣe gbọ́, kò sí tó ṣe sọ síta bẹ́ẹ̀. But then ẹ wá fẹ́ máa gbé ìyá yẹn síta kí wọ́n lè sọ pé obìnrin London ò dáa. Lóòótọ́ obìnrin London ò dáa, bọ̀ kò ń ṣe gbogbo wa. Àwọn èèyàn gidi ṣì wà ní London. Obìnrin tó gbórí dúró, obìnrin tó gbọ́ ọ̀rọ̀ dáadáa, tó ní ẹ̀kọ́, ó ṣì wà nílùú òyìnbó. Kí la wá gbé tá ń gbé? Ọ̀rọ̀ tí mo máa mú tọ̀ yín lálẹ́ ni wípé ọ̀rọ̀ màmá tó lọ bá ọmọ ẹ̀ tọ́jú ọmọ l'Amẹ́ríkà, níbi tí ọkọ àti ìyàwó ti ń jà, tí màmá náà fi get involved. Thank you ma, God bless you ma, God bless you ma. Lálẹ́ yìí a máa mú níbi pẹlẹbẹ, a máa mú níbi fẹ́lẹ́fẹ́lẹ́. Mo fẹ́ kẹ́yin ọkùnrin kẹ́ ronú ara yín. Ẹ bá mi share fídíò yìí, kò ń sọ̀rọ̀ ẹnìkan. Eléyìí ò ń ṣe èdè ìbílẹ̀, kò kì í ṣe tilé, kò ń ṣe tìlú mi nìkan, kò ń ṣe Ondo State nìkan. Now I'm talking to Yorùbá in general. Gbogbo ẹni tó bá ti gbọ́ Yorùbá, ẹ darapọ̀ mọ́ mi, ẹ share fídíò yìí. Ẹ invite àwọn ọ̀rẹ́ yín ká jọ gbọ́. Mẹ́wàá ń ṣẹlẹ̀ ní London. Ìkan tún ṣẹlẹ̀ ní Ìjẹta. Ẹ má wo gèlè mi, ẹ ṣáà fi gèlè mi lẹ̀ bẹ́ẹ̀. Brother mi Ṣẹ́gun Ọjọ́mọ́, God bless you.
ìkan ṣẹlẹ̀ láìpẹ́ yìí kò tí ju jọ́ mẹ́ta ó ti wà lórí fídíò ó ti wà káàkiri ó fẹ́ràn gan kò sẹ́ni tí ò ní lọ́wọ́. Now bàbá wà ní London òun àtọmọ ìjọ ń gbé. God bless you. Ẹ wà ní ṣubú ẹ̀mí ẹ̀ ní ṣubú tara. Thank you. Bẹ́ẹ̀ni ṣe rí ẹ̀yin ọkọ ìyàwó tẹ́ máa ń ṣe 50-50 àbùkù ní ìdọ̀tí ní èérí ní what an insult. Wàá pé ìyàwó jókòó pé 50-50 kí ni wọ́n pè bẹ́ẹ̀. Yéké o ọmọ mi yéké yéké ọmọ o ọmọ mi yéké èmi ni dáàdì rẹ èmi lọkọ màmá rẹ èmi ni mò ń gbá bùkátà èmi ni mò ń gbá bùkátà lórí mọ̀dà rẹ o ọmọ mi yéké. Orin táwọn baba ńlá wa máa ń kọ́ gbà yẹn ni gbà yẹn lọ́kọ ń jẹ́ ọkọ. Kò dẹ́ ṣe pé wọ́n lówó púpọ̀ bọ̀ wọ́n máa ń fọwọ́ sọ̀yà pé ọkọ ni wọ́n. Ó nídìí láti sọ fún obìnrin kan pé kó bẹ́ẹ̀ ṣe 50-50 àbùkù ńlá gbà ǹjọ́ tó bá ní sísì fún ǹjọ́ tó bá yọ kọ́bọ̀ fún ǹjọ́ tí ò bá sí rárá jẹ́ kó mọ̀. Tí n bá sọ eléyìí lálẹ́ ẹ̀yin sisters mi ẹ má gbà sí ìbínú ẹ jẹ́ ká gbọ́ra wáyé dáadáa. Tọkùnrin bá ní 100 70 ló yẹ kó fi sílẹ̀ á tọ́jú 10 mẹ́ta tó kù yẹn sọ́wọ́. Ìkan máa wà fún emergency ìkan máa wà fún reserve tí wọn ti ẹni débẹ̀ rárá. Á fi kan tó kù ṣọmọlúwàbí ìyá máa gbénú àpò ǹjọ́ abákọ lọmọ lẹ́yìn ǹjẹ́ tí wọ́n bá sọ pé ọmọdé ìfẹ́ ra bisikíìtì yàtọ̀ sówó tẹ́tí fílẹ̀ ǹjọ́ tí wọ́n bá sọ pé ọmọdé yẹn wọ́n fẹ́ lọ ṣe kinní kan ǹjọ́ tẹ́ máa ní kí màdàm gbà kó lọ ṣerun ìgbà yẹn lẹ máa jẹ́ ọkọ. Àwọn kan sì wọ́n ti sọ gbogbo ẹ̀dí tòyìnbó. Sharing open the same account kò sí nǹkan tó burú nínú ẹ̀ ọ̀tẹ̀ gbúdọ̀ jẹ́ kí ààyè tẹ́ máa fi jẹ́ ọkọ yẹn wà ń bẹ̀ ìgbà yẹn la máa pọ́n yín lé. Ó yẹ kó yé yín tẹ́ bá tiẹ̀ fún wa ní nǹkan kan yín náà mọ bẹ́ ṣe ń gbà ẹ mọ bẹ́ ṣe ń gbà mélòó lẹ máa ń dá padà ń bẹ̀. Ẹ share fídíò yẹn jọ ẹ má jẹ́ ká kó máa blame ara wa ibi tí ìfẹ́ bá ti wà lítù tá a bá rí yọ níbì kan ṣé bóbìnrin mi wà tó ń dágbé ẹ jẹ́ ká rọ́jú ẹ jẹ́ ká fi gbà pé tó bá jẹ́ mi nìkan ni mò ń dágbé tó bá jẹ́ mi nìkan ni mò ń dá tọ́ àwọn ọmọdé yìí tí mi ò tiẹ̀ rí nǹkan kan jágbà lọ́wọ́ ọkùnrin ṣé mi ò ní tọ́jú ẹ̀ ni ṣé kò sẹ́ni tó jẹ́ pé ó ń dá nìkan tọmọ tí ọkọ ẹ̀ ò sí láround àbó wà ń bẹ̀ kò sí lọ́wọ́ ẹ̀. Please my people ẹ share fídíò yìí ẹ invite àwọn èrò ẹ̀yin ọkùnrin ẹ má máa fara yín wọ́lẹ̀ ìdọ̀tí ni kẹ́pẹ́ obìnrin kan jókòó pé mo ti sanwó náà wà sanwó omi irọ́ ọkùnrin tó bá fẹ́ jẹ́ ọkùnrin gidi á ní lára owó náà á dá sówó omi. Mi ò tí sọ ti fóònù mi ò tí sọ tówó ilé. Ẹ wá máa ní pé kí obìnrin kan kó máa dáná kó máa fún yín lóúnjẹ kó máa fowó ara ẹ̀ bọ́ yín torí pé yín sanwó ilé. Dádì mi ẹ ṣe mistake sir uncle ẹ ṣe mistake ẹ̀gbọ́n ẹ ṣe mistake àbúrò mi mistake ńlá lẹ ṣe yẹn ọ̀rẹ́ mi mistake ni is very very wrong. N tó fi ń ṣe ọkọ nǹkan kékeré ni even gan tẹ́ bá tiẹ̀ fún wa ó lọ́gbọ́n tẹ́ fi lè gbà padà ẹ mọ bẹ́ẹ̀ ṣe máa ń ṣe. Ọkùnrin míì kọ́kàn máa jẹun lọ ni ìyàwó ò gbọ́dọ̀ complain tá bá wá wí àjù sókè wọ́n wá ní obìnrin London ọkùnrin tó wà nínú ilé tí ò ní single contribution sí anything kò kúkú tún dúró lé àwọn ọmọ gan orí lọ́sàn wọn orí lóru. Àwa wí tán kéèsì kan ṣẹlẹ̀ ní àná ìyàwó ẹ̀ pè mí lálẹ́ ó lóun change lock mo ní kó má change lock kó ṣílẹ̀kùn fún kó jẹ́ kó wọlé. Ibi tí wọ́n máa ń ba dé nìyẹn kán lè sọ pé ìwọ ló lé síta ìwọ ló ti síta tójú ẹ̀ bá rí bẹ́ẹ̀ kó fara gbà ìbí ìwọ ló ní kó máa lọ má ní kó lọ má lé ọkọ ẹ̀ síta tí ò bá fún ẹ ní nǹkan kan má lé síta tó bá rí díẹ̀ fún ẹ gbà bẹ́ẹ̀ ìgbà yẹn ló máa support ẹ ìgbà yẹn ló máa fikún. But àwọn dádì náà wà tó jẹ́ wípé gbogbo ohun tó bá ní ìtànà ń ná sí nígbà tẹ́ bá ná gbogbo ẹ̀ síta kí lẹ wá fẹ́ fún ẹni tó wà nílé tẹ́ni tó wà nílé bá rí pé nǹkan kan ò gbọ̀n sílẹ̀ àtàwọn ọmọ àti gbogbo ẹ̀
ẹ wọlé ẹ jáde, níjọ́ tẹ́ bá wọlé oúnjẹ lẹ máa wá jẹ. Gbogbo owó tó bá jẹ́ yín náà lẹ rẹ́ǹtì ilé fúnra ara yín, tẹ́ ń dágbé, tẹ́ gba single flat àbí tẹ́ gba ilé ńlá, ẹ ṣáà máa maintain ẹ̀ fúnra ara yín. Kí ló wá dé tẹ́ kì í ṣe ojúṣe yín, tẹ́ máa jẹ́ kí obìnrin rí yín fín, tẹ́ máa rò pé ń kó ìfàkọ́ àráàmù ni. Gbogbo ọkùnrin tó bá relax láyé pé kóbìnrin máa bọ̀ òun, oúnjẹ ìjẹkújẹ ni, oúnjẹ ìdọ̀tí, èèwọ̀ ló ń jẹ. Nítorí pé ẹ̀yin ló yẹ kó jẹ́ provider fún wa, ẹ̀yin ló yẹ kó jẹ́ protector fún wa, ẹ̀yin ló yẹ kó jẹ́ security fún wa, kẹ́ secure wa, kẹ́ tún wa ṣe, kẹ́ pa wá mọ́, kẹ́ bọ́ wa. Àmọ́ tí ò bá wá yọ, ẹ má relax pé kóbìnrin máa jagbàjagbà kó máa fún yín, kẹ́ má bàa jẹ̀dí ìyàwó yín. Ẹ béèrè lọ́wọ́ àwọn àgbàlagbà nílé pé báwo ni ọkùnrin ṣe ń jẹ̀dí ìyàwó ẹ̀. Thank you, I'll do. Nígbà tó bá ti di wípé ẹ̀yin gan ẹ̀ fi nǹkan kan lẹ̀, bẹ́ẹ̀ lẹ̀ ń rẹ́sẹ̀ ẹran ẹ̀ lórí ẹran ẹ̀ wọ́n yín mọ́, ó yẹ kẹ́ fúnra. Àwọn ibi tó kù sí tá a lè rò pé a lè túnṣe, gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ wa, gbogbo ẹ̀ ló easy láti túnṣe nílùú yìí. Number 1, ibi ká ranra wa lọ́wọ́, ká support ara wa. Àyè wà fẹ́ni tó bá fẹ́ pè wọlé o, free call ni, messenger lẹ máa lò. Just ring me, kò dẹ̀ kẹ́ fi contribution yín ránṣẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ tò síta, Ọlọ́run á dúró tì yín, tẹ́tí ẹni táì fún mi lálẹ́. Nígbà tí màmá lọ, before kí n tó débẹ̀ yẹn, gbogbo orin tí wọ́n kọ́ sí ni pé ẹlòmíà ní yẹn ṣe bí ẹ̀yin obìnrin lẹ́ ń gba child benefit. Excuse me, even the child benefit kò ń ṣe owó tó yẹ kẹ́ máa ná. Kẹ́ tọ́jú ẹ̀ síbẹ̀ ní tọ́mọ yẹn bá 18, ẹ máa open account fún wọn, kò ń ṣe owó tó ń ná. Ẹ máa gbé wọn gẹ̀gẹ̀gẹ̀, ẹ máa tọ́jú wọn, ẹ máa support wọn. Wọ́n sọ pé kí wọ́n máa ná. Nígbà tí ọmọ wa lọ tó tẹ̀lé ọkọ ẹ̀ wá sí Amẹ́ríkà, mo cite àwọn èèyàn mi kan Ẹ̀gìjọlá mo rí wọn o àyàn mi àyàn. Nígbà tó mú ìyá ẹ̀ wá, ó dùn mí pé lágbájá ìjà wọ́n já ọmọ ìlú mi torí èdè mi ni wọ́n sọ ọjọ́ tí mo gbọ́ program yẹn, tí mo gbọ́ message yẹn rádà. Màmá yìí wà ń bẹ̀. Thank you. Ọkọ ó ń bú ìyàwó ẹ̀, ó tún ń bú màmá papọ̀. Dó kò dárúkọ màmá, bọ̀ àrífín ni. Nígbà tó ti ń sọ pé ọmọ ojú ọ̀rọ̀ lárí ni ìyàwó ẹ̀, tí màmá dẹ̀ wà ń bẹ̀. Ẹ̀yin ọkùnrin yẹn gbìyànjú díẹ̀ tí mo sọ ní last week nìyẹn. Ẹ jẹ́ kí a máa rán ìbínú wa, ẹ jẹ́ kí a máa rán ìbínú níṣẹ́. Ẹ má jẹ́ kí ìbínú máa rán wa níṣẹ́ torí ó léwu púpọ̀. Tọ́rọ̀ bá ti jáde ẹyin ni kò lè padà sókè mọ́. Gbogbo ohun tó dẹ̀ ta báyẹn ló bàjẹ́. Kò kí ń tètè tán, kò kí ń parẹ́. God bless you. Ohun tá a máa ṣe wà kò pọ̀ jù ni. Àwọn obìnrin mi yẹn lágídí ni. Ọ̀rọ̀ tí ò tó nǹkan. Àwọn ọkùnrin mi, bọ́ tá bá ti ń fẹ́ra wa ó yẹ ká lè mọ nǹkan tá fẹ́. Brother mi yẹn tó wà l'Amẹ́ríkà, ọkọ ìyàwó yẹn, ó họ, ó bó. Ká ní mo rí ni màá fún ní 40. Kò hùwà ẹni tó lẹ́kọ̀ọ́, ó disappoint me big time. Gidigidi. Tá bá ń sọ̀rọ̀ pẹ̀lú inú fùnfún, nǹkan máa bàjẹ́. Tá bá ń sọ̀rọ̀ bó ṣe ń jóyàn lára, nǹkan máa bàjẹ́. Kò yẹ ká ṣe bẹ́ẹ̀. Ìwọ tó pe ìyàwó jókòó, tó pe àwọn ọmọ tó dẹ̀ ń sọ fún wọn pé Scott ni ìyá yín ń bóra, ìyàwó ẹ̀ ń bóra and you don't like obìnrin tó bóra, just call her. Pé wọlé, ó ní bẹ́ẹ̀ ṣe lè sọ. Tí màmá gan òfin ní gbọ́ nǹkan tó ń dùn yẹn. Ó ti pariwo sí ìyàwó ẹ̀ ó ń tẹ̀lé ọkùnrin, which is not right. Yes, gbogbo ayé ló mọ̀ pé yẹn ò dáa. Wòlíì ìyàwó wòlíì tó ká ọkọ ẹ̀ mọ́ kínní, ìjọ máa dàrú, ìjọ á tún kà. Action lọkùnrin ń lò, kò kí ń ṣàròyé. Ọkùnrin gidi, you don't need to talk. Ọkùnrin lè na obìnrin lẹ́gba láì lo pàṣán. Ó wá ń record, ìyàwó ti wà ní bedroom and you were still recording kíni.
gbogbo ìtàn gbé síta yẹn sì ìtìjú ẹni at the end of the day wọ́n ní ìyàwó ẹni kò ṣe girlfriend ẹ̀ kò ń ṣe ìyàwó bàbá mi anyway. Ibi tá a bá dé ní ọ̀sẹ̀ tó kọjá nìyẹn. Gbogbo ẹ̀yin tẹ́ bá ní àǹfààní láti gbọ́ mi lálẹ́ yìí ẹ jẹ́ kí ìbínú kó jẹ́ ìránṣẹ́ fún wa, ẹ má jẹ́ kí ìbínú kó ràn wá níṣẹ́. Torí inú fùfù kò mọ̀ bóyá olówó òun lé ọ̀lẹ o, ó kàn máa dálẹ̀ fún ni. Ẹ ṣe yẹn lé ní lálẹ́ yìí mo máa sọ nípa ti màmá. Ìyàwó yẹn náà kò fi gbogbo ara ní ẹ̀kọ́ despite the fact pé kò mẹjọ́ rò kò lẹ́kọ̀ọ́. Ẹ má bínú. Wọ́n máa ní pé don't judge kìíní kan then you shall not be judged. Èèyàn ló ń ṣiṣẹ́ adájọ́. So ẹ jẹ́ ká judge, ẹ jẹ́ ká bára wa wí, ká sọ òótọ́ ọ̀rọ̀, ká sojú abẹ́ní kò, ká sọ nǹkan tó ń ṣẹlẹ̀, ká wo ibi tá ti máa dá sí. Káwa náà kọ́gbọ́n bẹ̀. Ẹni tó ṣẹlẹ̀ náà bóyá ó lè ṣàyípadà kó ṣàtúnṣe. Right. Nígbà tí ọkọ ẹ̀ ti ń bu táwọn méjèèjì ń ju òkò ọ̀rọ̀ sí ara wọn. Ní ìbẹ̀rẹ̀ kéèsì yẹn kọ́rọ̀ yẹn tó di ńlá màmá láti máa bẹ ọmọ ẹ̀ pé má dá sí ìwọ ní sùúrù má ṣe nǹkan tó ń ṣe. Bọ̀gbà tọ́rọ̀ yẹn dójú ẹ̀ ìyàwó lòun fẹ́ jáde ọkọ ẹ̀ ní kò lè gbabẹ̀ kó lọ gba the other gbogbo ẹ̀ ló wà lórí fóònù mi maybe mo ṣe máa search fún tó bá ṣe wà níbàyìí máa play ẹ̀ fún yín lálẹ́ àbí the other tab. So nǹkan tí mo fẹ́ kí ẹ̀yin èèyàn mi kẹ́ ẹ gbà lọ ẹnu mi lálẹ́ kẹ́ ẹ sọ dòrí ni pé àṣìṣe tó máa ń jẹ́ kíyàn ba iṣẹ́ ọwọ́ ara ẹ̀ jẹ́ kọ́lọ̀ má gbé bá wa. Ẹ̀yin náà ẹ fẹnu ara yín sọ bẹ́ẹ̀ àṣìṣe burúkú kọ́lọ̀ má gbé bá wa. Mi ò kì í ṣáńgẹ́lì bọ̀ mi ò kì í bínú tí n bá bínú gbogbo àwọn tó mọ̀ mí ló máa sá gbogbo àwọn tó dẹ̀ mọ̀ mí ló máa gbèjà mi pé no there must be something wrong kọ́bìnrin yẹn tó lè react bẹ́ẹ̀ kò kì í ṣe ẹni tó ń bínú ìyẹn níyè. Àwọn obìnrin kan wà ń sìn kọ́kọ́ wọn tó sọ wọ́n ti sọ 20 ìmí rẹ́dì láti bù láṣọ so. Àhèmi ọkùnrin kan tó yọ ọwọ́ kìíní kan ọgbà tó gbọ́ tóun ẹ̀ bá tẹ̀ tí lè ibi tí window bí ẹni exit ni máa fojú wá. Kí ni mo fẹ́ kẹ́ ẹ mọ̀? Bí ọkùnrin yẹn ṣe ń sọ̀rọ̀ lóòótọ́ ó sọ àsọtán ọ̀rọ̀ ó sọ ọ̀rọ̀ tó ń dùn obìnrin yẹn ó dẹ̀ ń sọ kíkankíkan thank you kò wá yẹ kí obìnrin yẹn reply ẹ̀ rárá tó bá fẹ́ respect ìyá tiẹ̀ ó yẹ kó dákẹ́ ni kò yẹ kó dá sí rárá. Tó bá di lọ́sẹ̀ tó ń bọ̀ ni máa sọ nípa ti obìnrin yẹn bọ̀ lálẹ́ mo fẹ́ sọ nípa ti màmá. Mọ́mì ìyàwó yín wá láti ọmọ yín wá láti Nàìjíríà ó wá join ọkọ ẹ̀ tí ọkọ ẹ̀ ò bá balẹ̀ mọ́mì kò ní invite yẹn. Ọlọ́run wá bless wọn ọkọ wọn balẹ̀ náà bá pè yín ẹ wá débẹ̀ ní bọ́n ṣe máa ń ṣe níbi tí wọ́n ti bí àwa ọmọ yín yẹn lẹ máa ṣì máa bá wí ẹ ní jẹ́ kó sun yín torí ẹni tí irú ẹ̀ bá ṣẹlẹ̀ sí Ọlọ́run ò ní jẹ́ ká jẹ̀bi. Obìnrin lẹ máa fẹ́ kọ́ ọmọ yín dúró sílé ọkọ ibẹ̀ rọrùn lẹ́yìn náà ríbi dúró ríbi sùn fúnjọ́ méjì kọ́rọ̀ tó dìjà láàrin wọn. Ọ̀rọ̀ tó wá dìjà tó di pé agbára yín ò ká ẹ lè parí ẹ̀ kò yẹ kẹ́ ẹ fẹnu sí ma. Gbogbo pẹ̀lú pé ó ń rìkọ́ọ̀dù ẹ̀ dẹ̀ rí pé ó ń rìkọ́ọ̀dù ẹ̀ wá ń fún lésì ẹ̀ wá ń bá ń ta òun síra what an insult lójú tèmi ni o kò sí nǹkan tíyàwó ọmọ mi lè ṣe fún mi tájú máa fi ọ̀rọ̀ exchange ọ̀rọ̀ fún kíni. Tó bá ti lè di wípé ọ̀rọ̀ ti ń di gbàǹbẹ́ yẹn mọ́mì yàrá yín ló yẹ kẹ́ wọ̀ nǹkan tó kàn yẹ kẹ́ sọ fún ni pé mi ò mọ̀ pé nǹkan tẹ́ ẹ̀ ṣe ń bí nìyẹn ẹ wá bá mi ra wá tíkẹ́ẹ̀tì mò ń lọlé nǹkan tó yẹ kán gbọ́ lẹ́nu yín nìyẹn grandma ọ̀rọ̀ wá dójú ẹ̀ torí pọkọ ti sọ wípé anyway bọ̀bọ́ yẹn ti bù jù to be honest gbogbo nǹkan tó sọ yẹn ò dáa thank you ẹ pa àwọn èèyàn thank you ma. Torí pé ọkọ yẹn ti ń bú màmá pé irú ìròrùn borùn kìnìkan ọmọ ojú ọ̀rọ̀ lárí ṣé yẹn sọ̀rọ̀ nìyẹn ni ìyẹn lẹ wá ń dá sí. Ṣé yìí náà rò pé tínú bá ń bí ẹ̀yin gan irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn lè jáde òun ò mọ̀ pé màmá wà ń bẹ̀ ó ti wà carried away inú ṣáà ń bí ṣá kí ló wá bínú nítorí pé mo rò ó pè ìyàwó lóru thank you níyàwó ní no ọ̀rọ̀ yẹn ló dùn jù ẹ̀yin brọ́dà mi ẹ má bínú wọn mọ̀ pé yẹn ló máa ń dùn yín jù yẹn máa ń dùn yín bí ẹni bí ìgbà wọn gun yín lábẹ́rẹ́ ni. Mistake tí àwọn ọkùnrin wa máa ń ṣe ẹ gbọ́ mi lálẹ́ yìí
mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé àwọn èèyàn kan tó mọ̀ mí mọ iṣẹ́ yìí ta dẹ̀ ti ń ṣe tipẹ́ tó wà lára àwọn counseling team mi wọ́n wà lára bíbá yìí. Mistake tí àwọn ọkùnrin máa ń ṣe máa kọ́kọ́ pè láwọn ọkùnrin torí pé orí la fi ń ṣe. Ẹ̀yin ni bàbá wa, orúkọ yín la jẹ́ àti forúkọ ti bàbá wa sílẹ̀. Ẹ̀yin ni bàbá àwọn ọmọ wa, ẹ̀yin lọ́kọ. Kí ni wọ́n ń pè ní ọkọ? N tó wà lórí ni. Ẹ̀yin lẹ máa build gap yẹn pé no, ìyàwó ló belong sí ibi tí mo wà lélẹ̀. Every month, kódà gan in 3 months ẹ lè bẹ̀rẹ̀. Ẹ pè ìyàwó yín, ẹ béèrè ohun tó ń dùn, ẹ béèrè ohun tó ń bínú, ẹ béèrè nǹkan tó fẹ́ tẹ́ ẹ bá mọ̀, tẹ́ ẹ bá tí ì rí lára ẹ̀. Tẹ́ bá ní ológbò tẹ́ bá ń tọ́ nínú ilé, tẹ́ gbé wá sínú ilé pet lásán, ó yẹ kẹ́ lè mọ̀ nǹkan tó fẹ́. Bọ̀ nítorí pé pretenders pọ̀ jù, Ọlọ́run ò jẹ́ ká rínú. Kálá lè rínú ni kò bá ti dáa. Torí náà ẹ̀yin èèyàn mi, ẹ̀yin tẹ́ ṣẹ̀ṣẹ̀ ṣèyàwó, ẹ̀yin tẹ́ ti ṣe tipẹ́, ẹ máa pè wọ́n. Mẹ̀díà ṣó mọ̀ pé kinní kan ti ń change nínú ilé yìí. Tẹ́lẹ̀ 7 o'clock ló máa ń ṣe tán, ó dẹ̀ máa délé ní to 9. Bọ̀ ń sì nígbà tí ó máa ń wọlé ní past 11, báwo ló ṣe rìn? Ṣé o mọ̀ pé 11 yẹn ti ń pẹ́ jù, màmá ti sùn, àwọn ọmọ gan ti sùn. Gbogbo nǹkan báyìí ó yẹ ká ní time. Gbogbo wa nílùú yìí, abisi, kinní kan, gbogbo bísí yẹn náà. Bóyá wà lọ́nà ibi iṣẹ́, àbá ń padà bọ̀ ni. Mi ò rò pé time máa ń wà fúnyàn nínú ilé nílùú yìí. Ẹ tẹ̀ jẹ́ ká wo time tó jẹ́ pé òru mú. Bó ṣe sọ́mà tó yìí, ẹlòmíì ò tí ì fojú kan ọmọ ẹ̀ láti April. Àwọn míì orí fóònù ni. Ọdún mélòó la fẹ́ ṣe yẹn dà? Gbogbo ìta ń sáré ẹlòmíì ní ìlú yìí sì wọ́n wá yọ lẹ́kọ̀ọ́. Àwọn kan tó wà tó jẹ́ pé ẹ má bínú òkun ṣe gbogbo ẹ̀yin brothers mi ò mọ̀ àwọn tó responsible. Mo dẹ̀ mọ̀ àwọn tí mò ń sọ yìí mo mọ̀ wọ́n dáadáa. Àwọn yẹn wá wà débi pé òun ò lè rálé mọ̀. Tó ń bá lọ rálé obìnrin á gbalé lọ́wọ́ wọn. Ẹ gbọ́ ẹ̀yin tẹ́ ẹ kọ́ mansion tóbìnrin ò bá sí ń bẹ̀. Ahoro nílé yẹn empty. Kò sí nǹkan kan bẹ́ẹ̀ nìyẹn, korofo. Ọlọ́run má ṣe lé yín nílé korofo. Kọ́lọ́run kó má ṣe lé gbogbo wa ní ilé korofo. Nǹkan tí mo ń try láti sọ ni pé ìbániyàn ní àwọn ọmọ. Tẹ́ bá ní àwọn, ẹ jẹ́ ká fọpọlọkun. Ẹlòmíì bó ṣe ń fún ìyàwó ẹ̀ báyìí ló máa, ó lè fún ní 10 kó gba 25. Tẹ́ bá mú mọ́ra wọ́n máa fún yín. Gbogbo ìtẹ́ ń gbà lọ́wọ́ wa mélòó lẹ dá padà. My dear, don't worry, máa fún ẹ lọ́la. Tó bá di next week, jọ payday mi wọ́n má worry máa fún. Ìdùnnú ni. Gbogbo ìgbà ni mo máa ń sọ àṣírí yìí, mo dẹ̀ mọ̀ pé àwọn obìnrin mi ò ní like, but I will say it again tonight. Ọkọ wa ló máa ń wù wá jù, kò kí ń sún wa. Ọkọ wa ò kí ń sún wa. N tó lè fà á tóbìnrin máa fi bínú débi pé lágbájá mi ò fẹ́ bá gbé mọ́. Kó tó dọ̀rọ̀ court, kó tó dọ̀rọ̀ ọlọ́pàá, kó tó di pé kò sọ́gbọ́n tá lè dá. Ẹ̀yin fúnra yín lè tó lé yín. I'm not right. I'm not saying he should be I'm not arguing about being home for 24 or 22 hours ma. All I'm saying ni pé ìjọ́ tó bá tún wọ̀ fún kọ́. Ẹ̀kọ̀ọ̀kan tó bá wọ̀ fún kọ́. Ẹ̀kọ̀ọ̀kan tó bá wọ̀ fún gbà táwọn ọmọ bá wà lọ́lídé ńkọ́. Náà àwọn ọmọ holiday ti bẹ̀rẹ̀ láti Friday. Àwọn kan ti gba tiwọn ní last Friday. Àwọn kan this week ni wọ́n ṣe máa mú tiwọn ní Friday àbí Monday. Ó yẹ ká ní time fáwọn ọmọ yẹn. Àwọn ìdùnnú wa torí ti àwọn ọmọ yẹn ló máa ń fàdọ̀tí tá máa rí láàrin obìnrin tẹ́ bá gbé sílẹ̀. Tẹ́ bá ṣe nǹkan kan fún ìyàwó yín tán, mo kọ́lé fún, mo ra mọ́tò fún, ó dẹ̀ ń rí mi fín. Ìyàwó ẹni kò ń ṣe ìyàwó bàbá mi ló ra lé yẹn fún. Ìyàwó bàbá mi kọ́lé yẹn fún o. Ohun tẹ́ bá ṣe fún ìyàwó yín, ara yín lẹ ṣe fún. Ẹ gbà bẹ́ẹ̀. Tí Jésù bá Paul Apostle tó ní báwo ló ṣe sọ pé nínú ìfẹ́ yẹn, nínú ìfẹ́ ni Ọlọ́run ń gbé. Àwọn ọkùnrin míì àti ẹ̀ tún máa dára wọn láàmú nínú ilé, wọ́n tún máa yòdì. Ẹrù tó jẹ́ pé gbogbo ayé ló ti mọ̀ ẹ́ mọ̀.
a tún kẹ̀yìn sí nígbà tẹ́ bá wá ń bínú yẹn èṣù àwa máa gbógun àwa máa jẹ́ kẹ́ máa rèrò kérò ẹ máa wò pé àbọ̀kùnrin tí mo ti rí níwájú ṣọ́ọ̀bù ẹ̀ lásìkò àbí yẹn náà ń bà sùn ni inú àwa máa bí yín ẹ máa wò pé bóyá ìdọ̀tí yẹn wà ń bẹ̀ gbogbo ìdọ̀tí yẹn tí èrò burúkú yẹn bá ti ń wá sínú ọkàn yín kí ló máa ṣẹlẹ̀ ìjà ni ìjà náà ló ń lìdí sí ìtúká ìwọ tó yẹ kó mú nǹkan ẹ kó pa kúrú mọ́ ó ní jẹ́ kó sùn ni. To build the home and the future of the exactly and the future of the kids. Àwọn ọmọ wa nílùú Ọ̀tá wọ́n ń sọ́fà jù lóòótọ́ o àwọn ọkùnrin míì wà o tó forí ṣe tó fọrùn ṣe o ẹ má ṣì mí gbọ́ o but àyè kan wà tẹ́yìn náà máa dúró sí bí ọkọ ìyẹn ni mo fẹ́ kẹ́ ẹ dì mú ẹ máa ṣọkọ ní gbogbo ògbà njọ́ tó bá wà ẹ̀gbọ́n lẹ̀ njọ́ tí ò bá sí ẹ̀gbọ́n lẹ̀ ẹ sọ pé nǹkan báyìí bí mo ṣe wà rè o ìwọ báyìí ni o báyìí ni o but ẹ má jẹ́ kí gbogbo ẹ dìjà kẹ sọ́dún sí kẹfù gbójú gbé kíní kan òun ló mọ̀ kó mọ bó ṣe máa ṣe tọmọ yẹn bá dàgbà ṣe bóun ló ń gba child benefit tọmọ yẹn bá dàgbà ń sìn ìgbà yẹn ló máa lóun fẹ́ lọ tọ́jú ọmọ nílé ibì kan á fòun lẹ̀ sílé gbogbo ìgbà ni mo máa ń sọ ẹnu mi ò ní pa mí I'm going to repeat it again tonight kò sí nǹkan kan tó burú nínú pé kí ọkùnrin fẹ́yàwó méjì ẹ má dá lérú tẹ bá fẹ́ níyàwó ẹni tó ti ń bá yín gbé bọ́njọ́ kò sépo iyọ̀ ká omi kù díẹ̀ ẹ má lè dànù ẹ má fìyà jẹ ẹ má dá sínú àdánwò if you can call her ẹ pe àwọn èèyàn kan bá sọ̀rọ̀ tó bá ti rí nǹkan tẹ́ ti jọ ṣe òun gan ò ní fẹ́ lùsì ẹ̀ kò ní fẹ́ fi lé yẹn lẹ̀ níbo ló fẹ́ máa lọ gbé ó máa fọwọ́ wọ́nú ni sùúrù àtagídí tí ò sí méjèèjì ń ṣiṣẹ́ papọ̀ ni ibi tá bá jẹ́ pé ẹ ti fi sùúrù ṣagídí ẹ sọ pé no bí mo ṣe fẹ́ ṣe nǹkan mi nìyẹn kẹ́ yàgò fáwọn ọ̀rẹ́ tó máa tàn yín kẹ́ yàgò fáwọn sìstá kan tó máa kọ́ yín ní nǹkan tí ò dáa no ṣebí èmi ni mo fẹ́ mo ṣe lè bá sọ̀rọ̀ náà tẹ̀dẹ̀ ń ṣe dáadáa nínú ilé ẹlòmíì kò ná 5p nínú ilé njọ́ payday ẹ̀ ló máa lóhùn lọ fún another shift London lẹ máa rò pé ó ṣì wà ó ti dé France lọ ṣe weekend how long ọdún mélòó la fẹ́ ṣe yẹn dà gbogbo bible tẹ́yìn ń kà tẹ́yìn rí one wife one man mi ò mọ bí tẹ́yìn ti rí o kò ń ṣe pé bóyá mo sọ pé dandan anybody everyone gbúdọ̀ níyàwó méjì but I'm just saying it ibi tó wọ̀ sí ibi tí nǹkan burú sí nìyẹn tó dẹ̀ máa ń dùn wájú nìyẹn but báwo làwọn bàbá wa ṣe ń gbà yẹn àwọn bàbá yẹn gbọ́n kó ṣe pé wọ́n gan first wife yẹn ọ̀dọ̀ ẹ̀ ní wọ́n máa sùn títí di eternity ọ̀dọ̀ first wife yẹn ní wọ́n máa sùn ìyàwó tó ṣẹ̀ṣẹ̀ dé gan wọ́n máa mọ̀ pé ìyàwó wà nínú ilé wọ́n tiẹ̀ wà ní the same roof tí bàbá yẹn bá fẹ́ báyàwó kékeré ó gbúdọ̀ sọ fún ìyálé sorry yes ó gbúdọ̀ sọ fún first wife pé wo ìyá Kasim àbí ìyá Fatai àbí ìyá Adé mo fẹ́ lọ rí ìyàwó ẹ̀ mi ní pẹ́ ó dàbí pé ara ọmọ ọwọ́ yẹn ṣe bákan tí ìyàwó yẹn tó bá tiẹ̀ máa dùn tó bá máa bínú tó bá jẹ́ pé ó máa jókòó di ijọ́ kejì ni sórí bẹ́ẹ̀dì kóhun má sùn ọkọ ẹ̀ ti gbàyè lọ́wọ́ ẹ̀ bọ́ǹsì yẹn máa fi wá wọlẹ̀ first wife yẹn lẹ̀ṣẹ̀ yẹn ni ṣíbí tẹ́ bá fi jẹun tán ẹ̀kọ́ máa jù sẹ́niwẹ̀ ni and you can buy another one it's very cheap nǹkan tó ń balẹ̀ ayé jẹ́ nìyẹn tẹ́ bá fi ara yín sí ipò ọ̀wọ̀ tí ọkùnrin tí obìnrin tí ìyàwó yín respect yín ó máa lé kí obìnrin kan tó lè lóhun change lock kóbìnrin kan tó lè sọ pé òun change key ìyẹn máa nágbára gan kò síwọ̀n bí obìnrin kan dára kó sọ pé òun change key wo tí ọkùnrin bá gbórí dúró kó ṣe dáadáa kó mú wa mọ́ra from day one ọgbọ́n àti irọ́ àti ìkà tó fi mú wọlé yẹn àtìgbà tó parọ́ fún àtìgbà tó mú mọ́ra ó ṣàfẹ́fẹ́ ó dẹ̀ fẹ́ ẹ ti gbàgbé pẹ̀yìn lẹ máa ń sọ pé ẹ fẹ́ fẹ́ obìnrin àwa kọ́ la máa ń kọ́kọ́ fẹ́ yín ọkùnrin ló máa ń béèrè pé òun fẹ́ fẹ́ but tóbìnrin yẹn bá ti wá wọlé ẹ ti wá relax ẹbí ìyàwó mi ni ìyàwó yín nìkan kọ́ ọ ọmọ ọlọ́mọ ni ẹ máa rántí pé ẹnìkan ló bí òun náà mo tiẹ̀ yé tiẹ̀ kọkùnrin lóhun yòdì fún kíni ta la fẹ́ pè kó wá bá yín dá sọ̀rọ̀ ẹni tó yẹ kó ń kẹjọ́ wá bá
so ní màmá tó jẹ́ ìyá ìyàwó thank you màmá tó jẹ́ ìyá ìyàwó màmá náà bá wọ́n jọ mú nǹkan lẹ̀ òun àtọkọ ọmọ ẹ̀ mi ò mọ bí ilé yẹn ṣe fẹ́ tò mọ́ but ó wù mí kọ́lọ́run bá wa tò ilé yẹn tá bá rí lára àwọn èèyàn tó wà lamẹ́ríkà tí wọ́n lè share fídíò yìí fún wọn kọ́lọ́run bá wa di ilé yẹn mú ọlọ́pàá àlùyé ò ní bá wọn dì mú wọ́n máa bá wọn túká ni even gan wọn tiẹ̀ ń túká wọ́n kàn máa sọ fún wọn wípé kí ọkọ sì sún sẹ́yìn kó má lọ fìbínú lù ká ní kò kí ń ṣe ìlú yìí ni ká ní nàìjíríà ní ọkùnrin yẹn á ti lu obìnrin á fi ṣe lu bẹ́ẹ̀ ni imagine ọkùnrin yẹn ti ń sọ àwọn ọ̀rọ̀ kan pé olóhùn apààyàn ó lẹ́fídẹ́ǹsì lòun dúró dè tó bá ti lọ́wọ́ òun bá ti tẹ̀ báyìí òun ti lọ rà bọ́n òun ti ní license excuse me tó bá nìkan tó ṣe lágbájá yẹn lọ́la ńkọ́ tó kàn dẹ̀ jẹ́ pé nítorí ìbínú lọ̀rọ̀ yìí ṣe jáde lẹ́nu ìbínú ti rán iṣẹ́ nìyẹn ọlọ́run má jẹ́ àjẹbí ẹjọ́ ẹ̀yin èèyàn mi mo fi yọ́nú ọlọ́run bẹ̀yìn ẹ̀yin ọkùnrin wa ẹ fi ara yín sí ipò ọ̀wọ̀ wọ́n pe kinní kan ní ọ̀wọ̀ àpọ́nlé iyì respect dignity ẹ fi ara yín síbẹ̀ wọn ò bí obìnrin kan dà olúwa mi làwa gbọ́n tá a bá bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ mi ò mọ̀ ṣe o mi ò gbọ́n o mi ò ń ṣáńgẹ́lì o but little táwa mọ̀ láti lé ìyá mi ṣì wà nílé ọkọ ẹ̀ ti kú láti 1972 tóbìnrin àtọkùnrin bá ti ń dàrú àwọn ẹbí ìyàwó ló máa ń dìde jù ẹbí ìyàwó níṣẹ́ pọ̀ jù lọ́wọ́ ẹ̀ ẹbí ìyàwó ló yẹ kó dìde nítorí pé ẹ̀ ń ran ọmọ yẹn lọ́wọ́ ni kó dúró lé ọkọ ẹ̀ ọkùnrin lè lọ fẹ́yàwó mi but kí ilé yẹn kí ọmọ yín kó lè dúró ńbẹ̀ ọmọ yín ló yẹ kẹ́ tẹnumọ́ láti máa bá wí ó yẹ kẹ́ tiẹ̀ pé ọmọ yẹn sínú yàrá kan kẹ́ tilẹ̀kùn jọ tó lọ lọ́wọ́ mọ́ má fúlẹ̀ sí mọ́ má dà lọ́wọ́ jọ tó lọ lọ́wọ́ má tiẹ̀ gbogbo tó bá wù kó má sọ ìwọ má tiẹ̀ dá sí jọ tó lọ lọ́wọ́ ṣàánú mi má dojú tì mí ṣé ẹjọ́ máa sọ̀rọ̀ ẹ máa ta òun síra yín tí mo dẹ̀ wá ń bí báwo ló ṣe fẹ́ bọ̀ àṣírí mi tí ẹ̀dẹ̀ pọ́n mi lé lójú ẹ̀ tó bá pẹ́ tó ti ń sọ̀rọ̀ kò ní sọ nǹkan kan mọ́ màmá yẹn 10 kù lọ́wọ́ wọn ọlọ́run má dẹ̀bi fún wa ọlọ́run má jẹ́ ká jẹ̀bi lérí nǹkan wa ọkọ ọmọ ẹni kò lè máa bínú kẹ́yìn náà máa bínú kò lè máa faraya kẹ́yìn náà máa faraya kẹjọ wa máa jù síra yín ẹbí ìyàwó ló pọ̀ lọ́wọ́ ẹ̀ jù ẹbí ìyàwó ló pọ̀ jù láti support ilé kí ilé má bàa dàrú torí pé obìnrin ò lè kúrò nínú ilé yẹn kó sáré lọ fẹ́ ọkọ mi èèwọ̀ ni nílẹ̀ Yorùbá dùn àwọn kan tí ń ṣe o àwọn kan tí ẹ̀ manage ọkùnrin 3 ẹnu mi òkùnkùn nípa mi tí ń bá rí màá sọ àwọn kan tí manage 2 péré ṣẹ́rí níta bá bò ló máa ń níyì torí pé ó lè ṣẹlẹ̀ ó lè kọ̀dí sẹ́lòmíì ẹ jẹ́ ká mọ ọgbọ́n tá a fi lè máa tó lé ẹlòmíì báìbù tó ní ó fẹ́ ga tó mi bẹ́ẹ̀ ló ń kà bẹ́ẹ̀ ló ń wàásù bọ̀ báwo ló ṣe ń tolé jẹ́ bárò èèyàn bẹ́ẹ̀ yẹn délé jẹ́ mọ nǹkan tó ń lò bó ṣe ń gbé nínú ìgbésí ilé ayé ẹ̀ nígbà tó bínú sí ìyàwó ẹ̀ wá sọ fún pé níjọ́ tó bá tún fọwọ́ kàn níjọ́ tó bá tún wo kànga òun kìíní kan máa ṣe ni ó ní kankan ò ní ṣe wọn that means ìbínú ló kàn ṣe ẹ́ ò tí ì rẹ́dì láti fòpin sí pé kó má máa lọ gbọ́ṣẹ́ ọmọ yẹn kò yẹ kó sọ̀rọ̀ tó yẹn dẹ̀ màmá yẹn wá bà gbogbo ọ̀rọ̀ yẹn jẹ́ màmá yẹn wá fọ́ gbogbo ọ̀rọ̀ yẹn lójú èmi owó tíkẹ́ẹ̀tì mi máa béèrè jọ́ kejì ni mo kúrò ńbẹ̀ wọ́n parí ẹ̀ mi ò sún bẹ̀ jọ́ yẹn ni máa kúrò ńbẹ̀ tí ò bá yá àwọn gan fúnra wọn máa mọ bọ́n ṣe máa fẹ̀rù mi wá mi sọ́nà ni bí àwọn òbí rere ṣe máa ń ṣe nìyẹn mọ́mí ìṣẹ́yìn ṣì ń bọ́mọ yín parọ́ dádì ìyá ìyàwó bàbá ìyàwó I love my daughter lóòótọ́ èmi ló sọ fún pé òun ó kàn lọ pátí òun àtàwọn ọ̀rẹ́ ẹ̀ ló jọ lọ àwọn àtàwọn ọ̀rẹ́ yẹn kò ṣe lọ pẹ̀lú ọkọ ẹ̀ kò ṣe lọ lọ́dọ̀ ọkọ ẹ̀ kó gbalé wọn lọ ó ti fà léyẹ ọkọ lọ́wọ́ ó tún wá sílé ọ̀dọ̀ ẹ̀ wọ́n gbọ́mọ ọdún 3 sílẹ̀ ẹlẹ́yìn náà bá gbọ́mọ ń ṣeré she only just kí ni ó rọ̀ǹgì ìdọ̀tí ni
torí pé níjọ́ tí wọ́n bá sọ pé ó bà yẹ́ ẹ̀ láti ta ó gba àbùkù wá fún màmá nínú ilé nìyẹn. Thank you ẹ̀gbọ́n mi ẹ kálẹ́. So what I'm trying to say ni pé gbogbo àwa abiyamọ ẹ jẹ́ ká gbìyànjú ká dúró ti àwọn ọmọ wa tí wọ́n bá fẹjọ́ ọmọ sùn tí màmá yẹn ò bá tiẹ̀ sí nílùú yìí rárá kó jẹ́ pé wọ́n pe màmá lórí fóònù wọ́n fẹjọ́ sùn pé màmí yẹn wo nǹkan ọkọ ọmọ ẹ̀ sorry àmọ́ nǹkan tó ń pe ìyá ìyàwó ẹ̀ mọ́mí o ẹ wo nǹkan tí lágbájá báyìí ṣe o nǹkan tó ṣe yẹn dẹ̀ dùn mí gan o ẹ bá mi bá sọ̀rọ̀ ṣèbó níbi tó máa sọ̀rọ̀ dé kó tó máa sọ pé ó ká ọkùnrin nítorí ẹ̀ ń sọ kò ń ṣe pé bóyá o ti ní proof wọ́n ń sọ nígbà tó ń wá ń sọ ló wá pe àwọn ọmọ kéékèèké innocent jókòó my sister ẹ̀yin náà rí bẹ́ẹ̀ ìyá yín scott ni you can see she's bleaching ìyá yín bóra ọ̀rọ̀ tí ò lè tán ó dàbí ọ̀rẹ́ mi òkè ọ̀hún ni òun àtọkọ ẹ̀ wọ́n jọ ń jàǹjọ́ yẹn náà bá sọ sínú rẹ́kọ̀dù náà bá sọ sínú rédíò náà sọ sínú tẹlifíṣọ̀n ǹjẹ́ ẹ mọ̀ pé ó sì wà ń lédè ni kò parẹ́ kò ní parun nítorí pé ọ̀rọ̀ máa ń last long ni títí láíláí lọ̀rọ̀ yẹn máa wà ń bẹ̀ òun náà fi máa ń sọ pé ẹyin lohùn táwọn bàbá wa àtàwọn ìyá ńlá wa máa ń sọ ń gbà yẹn kí ló ṣẹlẹ̀ tó jẹ́ pé kí ló ń jó màmá lọ́wọ́ tí ò lè fi jóra kó tiẹ̀ fi jólẹ̀ bó jẹ́nu garden ló máa gbégélẹ̀ kó jáde síbẹ̀ kó fi wọ́n lẹ̀ ọlọ́run má dẹ́bi fún wa mọ́mì mi ò dẹ́bi fún yín ò bọ̀ tí ẹ ṣe dáadáa mà ẹ ṣe dáadáa ẹ ràn ọmọ yín lọ́wọ́ ẹbí ìyàwó ẹgbú tẹ́ bá fẹ́ dúró ti ọmọ yín obìnrin kó dúró sílé ọkọ tó bá tiẹ̀ jó òun ló jàre tó bá jẹ́ pé kò ní ẹ̀bi kankan ẹ sì máa fi àwọn nǹkan kan kún tó jẹ́ pé ẹ máa fi halẹ̀ mọ́ ẹ máa fi dẹ́rù bà kó padà sílé wọn ní ọ̀dọ̀ wa níbi tí wọ́n ti bí èmi o ò lè bínú kúrò nílé ọkọ kó sọ pé òun bínú lọ lé yín wọn ò ní jẹ́ kó o sùn bẹ̀ o ò lè sùn lé bàbá ẹ̀ mọ́ èèwọ̀ ni ìdọ̀tí ni àbùkù ni tó bá ọlọ́run má jẹ́ kọ́kọ́ wá kú ní kékeré tó bá wá tiẹ̀ ti di pé ọmọ yẹn ti di opó ó ní bó ṣe máa ń ṣe tó bá dẹ̀ wá di pé òkè o wọ́n tiẹ̀ ti wá túká pátápátá kò kí ń ṣe inú ilé bàbá yẹn ibẹ̀ kọ́ ló ti máa wà tó tún máa fi remarry no kò ń ṣẹlẹ̀ lọ́dọ̀ wa bẹ́ẹ̀ mi ò mọ ti sin o bọ̀ ńgbà táwa wà nílé kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àǹtí yẹn ẹ̀yìnkùlé ló máa gbà ìrọ̀lẹ́ ló dẹ̀ máa wọlé because ó ti níbi tó lóun lọ ibẹ̀ làwọn wò pé ó yẹ kó máa gbé bìlífù tiwa nìyẹn ẹjọ́ ẹni tírú ẹ̀ bá ṣẹlẹ̀ sí ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run ẹ̀yin ọkùnrin wa ẹ mú wa mọ́ra ìyà ń jobìnrin nílùú yìí ọ̀nà jìn sílé ẹ mú wa mọ́ra ẹ bẹ̀rù ọlọ́run pẹ̀lú wa ẹ pọ́nra yín lé bí ọkùnrin gidi obìnrin ò ní lè rí yín fín nítòótọ́ àwọn tó ń forí ṣe fọrùn ṣe bílùú iṣẹ́ rọrùn tó kí má sọ pé ó le mo sì mú àwọn ọkùnrin tó jẹ́ pé àwọn náà ń ṣe gbàṣàwò sínú ilé ìyàwó wọn ò dẹ̀ ṣiṣẹ́ wọ́n dẹ̀ ń gbé gbogbo ẹ̀ ọlọ́run dẹ̀ ń bá wọn gbé irú ọkùnrin bí àṣírí yín ò ní tú irú ẹ̀yin tẹ́ ń fún wa lówó gbà ẹ ló tiẹ̀ ṣe irun ẹ mo dẹ̀ láì kírun yìí o bọ̀ ó dàbí kó ti gbà ó ló fẹ́ lọ ṣe next £30 mo lò ní last week mi ò ní £30 o bọ̀ mo ní 10 ẹ̀yin tẹ́ bá ń ṣerú ẹ̀ ní tọrọ jẹ lórúkọ Jésù ẹ fi ń ra iyì ni ó yẹ kẹ́ ẹ ti mọ̀ wá bàbá àti ìyá wá fún yín bí ọmọ tó ń fún yín lálágbàtọ́ pé kẹ́ máa tọ́ ni ó yẹ kẹ́ máa kẹ́ wa lójú ní mú lọ́rùn ni ẹ má jẹ́ kó sun yín ọkùnrin tó bá ń tọ́jú ọmọ àṣírí ẹ̀ ò kì í tú torí ẹlẹ́dàá àwọn ọmọ yẹn á máa bless ẹ ṣe wá rí ẹ̀yin ọkùnrin tẹ́ ń gbé lé obìnrin kan tẹ́ ń gba child benefit ọmọ kìíní ọmọ kejì ọmọ kẹta ọmọ ẹlẹ́ẹ̀kẹrin ọwọ́ bàbá ló ń dé sí torí pé bàbá ló mọ ọmọ ẹ̀ wá láti Nàìjíríà tẹ́ bá tiẹ̀ máa jèrè àwọn ọmọ yẹn yìí tẹ́ máa jẹ náà nìyẹn ẹ̀rù ọ̀la táwọn ọmọdé yìí bá dàgbà táwọn náà bá níṣẹ́ ọwọ́ wọn kọ́ tó ń bá wa fowó ránṣẹ́ torí pé àwa African kì í depend lé pension àwọn ọmọ wa ló ń jẹ ọ̀la wa àwọn ọmọ wa ló ń jẹ ọlẹ́ wa àwọn ọmọ wa ní ẹ̀yìn ọ̀la wa ẹ jẹ́ ká roore o ẹ jẹ́ ká máa ní ìpàdé ìwọ tó ti níyàwó mo sọ fún àbúrò mi kan jọ́ kan
mo ní wedding gown gẹ́gẹ́gẹ́gẹ́ òun nìkan kọ́ ni wedding tó wà lẹ́yìn wedding ó kọjá 10 lọ. Báwo lẹ ṣe fẹ́ mu, báwo lẹ ṣe fẹ́ tò, báwo lẹ ṣe fẹ́ débẹ̀. Tó bá ṣe dáadáa lójú ọkọ, ǹjẹ́ ó ṣe dáadáa lójú ẹbí, ǹjẹ́ ó ṣe dáadáa pẹ̀lú ọmọ, pẹ̀lú àwọn ọmọ ẹ. Ńbo ló ṣe dáadáa dé? Ṣó ń pọ̀ jù ni? Àwọn obìnrin tó bá lè tẹríba ni wọ́n ń gbọ́n jù láyé yìí. Kí ló fẹ́ ná mi ẹsẹ̀ mi méjèèjì nígbà tí ò ro mi? Bó ti ẹ̀ ro mi bí mi ò tiẹ̀ fẹ́ kúnlẹ̀ òní bẹ́ẹ̀ ṣe máa ṣe. Ẹni tí ò tiẹ̀ fẹ́ fún yín á lọ wáyá ni. Iyì náà lẹ fi ń rà fún àwọn ọmọ yín, kò kì í ṣe pé ẹ gọ̀. Ọkùnrin míì ikò tí ẹ ń ṣe ọkùnrin míì gbogbo wọn the only thing tí wọ́n need ni respect. Wọn ò believe pé bóyá kò dẹ̀ yé wọn ni o pé nǹkan tí mo ṣe fún ìyàwó mi ṣé bí ìyàwó mi ni mo ṣe fún. Kí ló ṣe ó mọ nǹkan tí mo ti ṣe fún ẹni ládùúrú nǹkan kí lẹ ṣe fún sàá sinmi ara yín. Ìyàwó yín ni ìyàwó yín lẹ ṣe fún. Ara yín lẹ ṣe fún o. Tó bá nìkan tẹ́ ṣe fún ìyàwó yín ara yín lẹ ṣe fún. Ẹ má máa wò pó pọ̀ jù. Then má jẹ́ kẹ́ tún mọ àṣírí kan náà pé àwọn obìnrin máa ń yọ̀ ni because kò síbòmíì tá fẹ́ lọ. Àwọn obìnrin máa ń yọ̀ ni. Imagine ẹnìkan tó máa sọ fún yín pé kí ló dé kí nìkan tó tiẹ̀ ṣe gan tójú òrírí irọ́ ló ń pa. Inú ẹ̀ dùn fún nǹkan tó ṣe yẹn. But ẹ má wàá tẹ̀bà tí ẹ má sọ dóore àwọn ará bí yẹn tó jẹ́ pé torí pé mo ti ṣe lóore oore tí mo ṣe fún kò tiẹ̀ dúpẹ́ lọ́wọ́ mi. Irọ́ kò yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run. Gbogbo nǹkan tẹ́ bá ṣe fún ìyàwó yín ara yín náà lẹ ṣe fún. Thank you. Ìyàwó yín lẹ ṣe fún, kò kì í ṣe ìyàwó bàbá mi. Ẹ má gbàgbé ìyàwó tí yín gangan lẹ ṣe fún. Ó yẹ kẹ́ máa dáàbò bò wá ni, kẹ́ máa pọ́n wa lé, kẹ́ máa yẹ wá sí, kẹ́ máa kó wa mọ́ra. Ọkùnrin míì wà ó láhun níbi tó ti láhun ni wọ́n ti gbàyàwó lọ́wọ́ ẹ̀. Mi ò sọ pé káwọn obìnrin yẹn náà máa bẹ́ kiri o, bọ́ṣẹ́ mọ àwọn tí ò ní àmúmọ́ra, àwọn tó jẹ́ pé chinchin lásán chewing gum lásán wọ́n ti tẹ́ nílẹ̀. Ojú Olúwa ni o. Mo ní ìṣẹ́jú 2 péré. Ẹni tó bá lè pè wọlé ẹ pè wọlé o. Pẹ̀lú ìyàwó. Kí n tó wá fi eléyìí ṣe lọ, ǹjẹ́ ẹ mọ̀ pé tínú obìnrin bá dùn lára owó tẹ bá fún gbà tẹ bá sọ pé kò sí nǹkan kan rárá yẹn, mi ti rò pé nígbà kan tẹ máa ń fún alówó tá kì í fi kún yẹn ra àwọn tó bá fún yàn o. Obìnrin tó rí ẹ̀ bá pé ó gbọ́dọ̀ fi kún, kò tiẹ̀ gbọ́dọ̀ ná tán gan pé mo gbowó lé ní wọ́n fún mi lówó ọbẹ̀. Ó ní bẹ́ẹ̀ ṣe máa ṣe bí wọ́n ṣe kọ́ wa nìyẹn torí ọjọ́ iwájú. Ìgbà míì gbogbo nǹkan táwọn ọkùnrin ẹlòmíì tó ń kó gbogbo ẹ̀ náà lẹ̀ àbí tó tẹ̀lé jẹ́ pé díẹ̀ náà ló múlẹ̀ níjọ́ tó bá ní nǹkan kan tó nídìí ìyàwó náà ló ń bọ̀ wá bà. Àmọ́ ìdí abá mi wọnú fún mi ní káàdì ẹ̀ kí ni nǹkan tá lè ṣe báyìí kí ni nǹkan báyìí. Irú ẹlòmíì sì ó lè jẹ́ mọ́tò àbí car àbí anything kí kankan ṣẹlẹ̀ ní emergency tẹ nídìí owó lẹ́sẹ̀kẹsẹ̀ àbí màmá mi ló nídìí owó lé kíní kan bàbá mi jẹ́ ká ṣe nǹkan báyìí fún wọn lé. Èèyàn gbọ́dọ̀ fọwọ́ mẹ́wàá jẹun. Ó láti jẹ́ pé àjọrò yín àjọ mọ̀ sí yín ẹjọ́ máa dì í ẹjọ́ máa plan ẹ̀ ni. Gbogbo ilé tó ń gbóná lálẹ́ yìí mo gbàdúrà fún wọn kọ́lọ́run ọba alààyè kó rọ òjò ìtura síbẹ̀. Gbogbo àwọn ò gbọ́ tèmi mi ò gbọ́ ti ọ̀rọ̀ wa ni òyera wa ló máa ń fàjà lójoojúmọ́. Kọ́lọ́run kó bá wa mú àwọn ìka ẹ̀mí èṣù bẹ́ẹ̀ kó mú kúrò nínú ayé yín kó mú kúrò nínú ilé gbogbo wa àtẹ̀mí àtẹ̀yìn kílé wa kó má dàrú. Gbogbo ilé tó ń gbóná lẹ́ǹkan sí kí oore ọ̀fẹ́ Ọlọ́run kó fi agbára rẹ̀ tó fi ń jẹ́ Ọlọ́run
tí àwa fi ń jẹ́ ènìyàn kó fi bá wa bu omi ìtura sínú ilé bẹ́ẹ̀. Gbogbo ilé tó ti ń dàrú lọ́wọ́lọ́wọ́, Ọlọ́run ọba tó mọ àtúntò kó bẹ̀rẹ̀ sí túntò, kó bẹ̀rẹ̀ sí bá wa túnṣe. Àwọn ọmọ wa kó má yàn kú o, ọkọ wa kó má kú lọ́mọdé, àwa náà ká má ṣopó, ká má ṣọ̀fọ̀, ká má kú ní kékeré, kájọ dàgbà, kájọ tọ́jú àwọn ọmọ wa. Ire àwọn ọmọ wa kó ṣojú ẹ̀mí wa, ayọ̀ àti àwọn ọmọ wa kó ṣojú ẹ̀mí wa, kó má fẹ́ lòmíì sórí àga fún wa níjọ́ tó ń bá máa ṣoríire, níjọ́ graduation wọn, níjọ́ wedding wọn, ìjọ tó bá máa ṣe ayẹyẹ. Kọ́lọ́run bá láyè kó kà wá yẹ, kó kà wá sí oore ọ̀fẹ́ Ọlọ́run, kó dì wá mú, kó dúró ti ilé àti ọ̀nà wa. Ṣé rí èèyàn mi, máa fẹ́ kẹ́ dáríjì mi, kò kí ń ṣe nítorí pé mo mọ gbogbo nǹkan, but nǹkan tọ́lọ́run fi sí mi lọ́kàn tí mo mọ̀ pé àǹfààní ló máa jẹ́ fún èmi àtẹ̀yin, kájọ share, kájọ kọ́gbọ́n bẹ̀, kájọ dìímú, kájọ mú nǹkan kan bẹ̀ ni mo máa mú wá fún yín. Ọlọ́run á dì wá mú o, Ọlọ́run á dì wá mú o, a ò ní ṣubú o. Ẹ jẹ́ ká yẹra fún sùúrù, fún ìbínú. Ẹ jẹ́ ká mú sùúrù, ẹ jẹ́ ká sọ sùúrù di iṣẹ́ wa, di oúnjẹ wa. Sùúrù ò kí ń pọ̀ jù. Ìgbà míì ó máa dùn yín, ó máa dàbí pé do you know I'm cheated. No, I can't take this anymore. No, I can't tolerate it. It's just too much. Kí ló too much sí? Kí ló too much sí? Àti Jésù gan òwò pọ̀ too much sí. Kí ló too much sí? Ẹ ṣí àfùjáre sísá mi, kẹ́ lọ kẹ́ jẹun sókè, kẹ́ ṣe fàájì. Nínú òru yìí sì ẹlòmíì ò tí mọ password ìyàwó ẹ̀, tó jẹ́ pé nílùú yìí sì Ọlọ́run má jẹ́ aya wèrè. Aṣọ bíi ti báwo, òru mú fà ni. Ìgbà yẹn gan ló ṣe máa lọ yòdì. Àwọn ká wọn ni wọ́n yòdì. Ọlọ́run má jẹ́ kẹ́ni ẹlẹ́ni ó gbà ṣe mi ṣe. Ẹ ṣojú ìṣe yín. Ọlọ́run tó ń darí ẹ̀dá, Ọlọ́run ọba tó pàṣẹ ìgbéyàwó, a máa gbé nínú ilé yín. Ọlọ́run ọba tó sọ pé go ye and multiply, kò sí bó ṣe lè multiply without being married. Ọlọ́run náà àwa máa gbé nínú ilé yín. Òpó tí ìgbàgbọ́ nínú Ọlọ́run pé Ọlọ́run mi òun ni Ọlọ́run. Ọlọ́run yẹn ló dá ìgbéyàwó. Irú ìmísí, agbára, ògo, ìyanu tó ń gbé nínú ìgbéyàwó gẹ́gẹ́ bí àṣẹ Ọlọ́run yóò máa bá yín gbé, yóò máa dilé àti ọ̀nà yín mú. Ẹ jẹ́ ká ṣọ́ra díẹ̀ o, ẹ jẹ́ ká ní sùúrù o. Sùúrù ló ti dáa jù, kò kí ń pọ̀ jù, kò kí ń pọ̀ jù, ó lè má tó. Because ká ní màmá yẹn ní sùúrù díẹ̀ sí ni, thank you, ká ní màmá yẹn ní sùúrù díẹ̀ sí ni, ọkọ àti ọmọ ẹ wọ́n ń búra wọn, wọ́n ń ta hùn. Dó ìyàwó ò kí ń tètè dáhùn, bọ̀ ìyàwó náà máa ń dáhùn lẹ́ǹkọ̀ọ̀kan, thank you, ìyàwó ń dáhùn lẹ́ǹkọ̀ọ̀kan. Ó tún yá wọn ní ó ń kọ́lé torí iṣẹ́, torí pé o fẹ́ lówó. Ọkùnrin yẹn gan ó ti wọ́ra ẹ̀ lẹ́jù. So wá jẹ́ kí gbogbo ayé mọ̀ pé wọ́n ò tí kọ́lé, ìyàwó ẹ̀ kọ́lé. Ṣé yẹn ló fàjà ni? Tó bá jẹ́ yẹn ló fàjà, kúkú sọ yẹn di tọ́pìkì ká mọ̀ nǹkan tá máa bẹ́ẹ̀ dá sí. Ìdọ̀tí nìyẹn. Tó o bá tiẹ̀ tí kọ́lé, tí ìyàwó ẹ̀ bá lọ ń kọ́lé, kò yẹ kó fàjà. Ọgbọ́n ló máa fi ṣe. Ṣó fẹ́ fà àbùkù kan ẹ ni? Ọgbọ́n ló máa fi ṣe. Máa fẹ́ kẹ́ di eléyìí mú gbogbo ẹ̀yin tí irú ẹ̀ bá ṣẹlẹ̀ sí. Ìyàwó ẹ̀ ń kọ́lé pamọ́ kò sọ fún ẹ. Yes, àwọn obìnrin kan náà ń ṣerú ẹ̀. Irin tẹ́rìn láyé àìṣe ń já, ó rò pé níyàwó síta ló fi ń kọ́lé pamọ́. That is just the secret. But ẹ̀yin ò kí ń rò lọ́bẹ̀. Ẹ máa wò pé bóyá ó láhun ni, bóyá ó dájú ni, bóyá kinní kan ń gbé pamọ́. Ǹjọ́ wo ni má kú ò ní kú? Ẹ̀rù ń bà ní pé bóyá tẹ́ bá níyàwó kí ni wọ́n fẹ́ pín kóun náà lọ ṣe tòun síbì kan. Tẹ́ bá mú mọ́ra gbogbo ilé tó kọ́ yẹn kò ní ṣe ẹ̀yin yín. Ẹ̀yin gan ló máa fi sí kẹ́ ẹ̀. Nínú àlọ́kàn. Little thing báyìí gbogbo ẹ̀ la máa ń gbé síta. Torí yẹn la fi máa ń rojọ́ ara wa. Ẹ wà àwọn obìnrin míì. Rojọ́ kẹ́ má ì tí pàdé ẹ̀ ni. Bóyá abiṣẹ́ ni, bóyá ẹjọ́ ń rìn papọ̀ ni, bóyá kinní kan ni. Because we need to pour it out. Ẹlòmíì ibi tó yóòdì sí ọ̀rọ̀ tó yẹ kó bá ìyàwó ẹ̀ sọ kò bá sọ. Ẹlòmíì délé sì kò ń dàpárá lé. Ó máa rojú kókókó ní bọ́ọ̀tì ẹ̀dẹ̀ tó tébù fún kò ní débẹ̀. Mi ò mọ ẹ̀bà ló tẹ̀ mí ò láìkì ẹ̀bà ń tèmi o, sáwìṣì ni mo fẹ́ jẹ. Tó o bá tiẹ̀ láìkì ẹ̀bà, wàá ro wàhálà tó fi gbómi kaná. Lóòótọ́ ẹ̀yin lẹ ro oúnjẹ sílé sà. Ẹ kú ìnáwó, àṣírí yín ò ní tú. Ẹ tún rà lọ́sẹ̀ tó ń bọ̀. Irú oúnjẹ tóbìnrin fi táìmù ẹ̀ ṣe yẹn, tó fi wàhálà ẹ̀ ṣe, tó fi làágùn ẹ̀ lọ dúró sí kitchen. Ẹ pọ́n lé. Ẹ̀bà ni mo jẹ lánàá, mi ò dẹ̀ fẹ́ jẹ ẹ̀bà sùn lálẹ́ bọ̀. Nígbà tó ti jẹ́ ẹ̀bà ló ṣe ń sìn, jẹ́ ká kúkú jọ manage. Ṣé ìwọ náà ti jẹun? Ẹ̀yin sísítà mi náà, ìgbà yẹn lẹ máa sọ pé ẹ ṣẹ̀dé láti fi iṣẹ́ ó ti rẹ bọ́ọ̀dì, kò sí tó ń pè bẹ́ẹ̀.
tí dáàdì bá dé ní midnight ẹ gbúdọ̀ jókòó kẹfun lóúnjẹ tó bá ń jẹun ẹ máa wà lórí ìjókòó tó bá jẹun tó bẹ́ẹ̀ tí ẹ palẹ̀ mọ́ nítorí pé ìlú yìí yàtọ̀ sí tilé àbí pé ẹ fabọ́ ẹ fọwọ́ ẹ ṣe kinní kan tó bá ń jẹ ìgbà yẹn lẹ máa rántí ẹ̀dá ṣọ́ mọ̀ pé mo dẹ̀ rí kinní kan lọ́sàn-án ẹ̀ṣá ó ga omi tí fẹ́ sọ́jà ẹ̀ṣá máa jẹ oúnjẹ yín òun kan á fẹ́ dá sí bó ṣe bùkèlè sọ́wọ́ báyìí ló máa fẹ́ mọ nǹkan tó ṣẹlẹ̀ lọ́sàn-án yẹn àwọn nǹkan tó ń pè nífẹ̀ẹ́ nìyẹn àwa dúdú nìkan là kì í ṣe kò kì í ṣorí bẹ́ẹ̀dì nìkan ni wọ́n ń pè ní ìfẹ́ ìyẹn kọ́ ni wọ́n ń pè ní pé mo nífẹ̀ẹ́ ìyàwó mi àwa ọmọ nàìjà àwọn dúdú àwọn ọmọ yorùbá mi ò tí ì rí yín rí kẹ́ẹ̀dì ìyàwó yín mú kẹ́ẹ̀tì ẹ̀dìmú lọ́sàn-án gangan kẹ́ẹ̀dìmú lórí ìdúró láì tí ì lọ sórí pápá ẹ̀dẹ̀ fẹ́ kínú wá dùn àwọn nǹkan kéékèèké lobìnrin need nǹkan bíntín báyìí tí ò tẹ̀ tó nǹkan kan tí ò síbi tẹ̀lé kọ́ sí àwọn nǹkan tá a fẹ́ nìyẹn ẹ kúrò lé ẹ wà níbi iṣẹ́ 8 to let's say 9 to 5 àbí 9 to 7 9 to 6 rather 9 to 5:30 kò sí nǹkan tó burú ni pé ẹ pè látàárọ̀ ẹ pè lọ́sàn-án gbà tẹ́ wà níbi iṣẹ́ ẹ wá pè lálẹ́ ẹ pè nírọ̀lẹ́ ìgbà tẹ́ wá ń bọ̀ ó yẹ kẹ́ lè pè nàìjà ráìsì ni mo láìkì lálẹ́ yìí báwo ni ṣọ́bẹ̀ kù tó bá sọ́bẹ̀ nǹkan báyìí ni mo fẹ́ kí ló burú náà ẹ máa ṣe ẹ ń ṣe fún ọlọ́run ni gbogbo ọkùnrin tó bá ń dun obìnrin nínú ẹ ní ṣaláìrí ìdùnnú ọlọ́run ò ní fi yín sílẹ̀ ẹ mọ̀ pé ìyà tọ̀dọ̀ wa ọlọ́run má pín tiwa fìyà ọlọ́run má fìyà ṣe tiwa ẹ mọ̀ pé ọ̀nà méjì mẹ́ta ni a lè pe màmá ṣe rí àwọn nǹkan kan wà tó jẹ́ wípé tẹ́ bá ti ń kọ́va ẹ̀ àyè ò ní yọ kóbìnrin yẹn lọ súnmọ́ àwọn ẹbí ẹ̀ àyè ò ní yọ láti máa lọ sọ fún ẹ̀gbọ́n láti máa lọ sọ fún àbúrò tó bá jẹ́ anytime fún ni tẹ́ ń bá sọ̀rọ̀ communication òun gangan ni pílà kẹ́dìmú text message kò pọ̀ jù ṣe bẹ́ẹ̀ ń text àwọn girlfriend yìí ṣe bẹ́ẹ̀ ń pe girlfriend ṣe bẹ́ẹ̀ ń text wọn ṣe bẹ́ẹ̀ ń whatsapp wọn tẹ́ bá fi lè ṣe yẹn ẹ ṣe fún ìyàwó ilé bẹ́ẹ̀ tí ẹ̀dẹ̀ wá ṣe rí tẹ́ bá ti ẹ̀dẹ̀ wá ní girlfriend nígbà tó jẹ́ pé inú ẹ̀ ti dùn nínú ilé a máa support tẹ́ bá fún ní 5 á ṣe bọ́ 20 bẹ́ẹ̀ ni mo sọ fún yín àwa nìyẹn tọkùnrin kan bá ṣe dáadáa á gbádùn kù ni tó bá tẹ̀dẹ̀ máa dùn wá pé mo mà gbọ́ wọ́n mà lọ ní girlfriend mo mà rí kinní kan mo mà tiẹ̀ ń gbóòórùn kan àti ẹ̀ lọ sóde kan ẹlẹ́nìkan wọn kì ìyẹn ò kàn ẹ́ mọ́ ìyẹn gan máa bẹ̀rù ni pé ilé ẹ̀ tó bá ilé wọn àti ìyàwó ẹ̀ ni ẹ̀rù gan máa bà tẹ́ bá wá fẹ́ ẹ pọ́n ìyàwó yín lé ẹ bá sọ̀rọ̀ ní ìtùnbí ìnùbí ẹ bá sọ̀rọ̀ bí ọmọ ìyá yín ẹ fi sára yín pé tó bá jẹ́ mi ni mo bí lágbájá nǹkan níbo lẹni kó lọ gbogbo ètí mo sọ yóò lè má wọ etí o but máa fẹ́ kó wọ etí táyé bá ti ń wà tógìrì bá ti ń lanu aláǹgbá nìkan kọ́ nǹkan míì máa wọ bẹ̀ aláǹtakùn máa wọ bẹ̀ aáyán máa wọ bẹ̀ èèrà máa wọ bẹ̀ mo ń fẹ́lẹ́ ìṣe lọ àṣedélé mi jẹ́ torí iṣẹ́ wà lọ́la ọmọ ọlọ́wọ́ ni mi tó bá di ọjọ́ mẹ́jọ lágbára ọlọ́run ọba a tún máa sọ nípa ètò ìgbéyàwó ni bọ̀tà àwọn èèyàn mi ló máa ń pè ní bojúbojú torí pé tílẹ̀ bá ti ṣú láti gbà tí mo ti ń ṣe la máa fi ń pè ní eré bojúbojú dèní ẹlòmíín wà nínú ilé ìyàwó ẹ̀ ti bímọ 3 ó ti bímọ 4 kò mọ nǹkan tóbìnrin yẹn fẹ́ obìnrin ẹ̀ ò dẹ̀ ń complain bọ̀ ǹjọ́ tó bá bínú á di wàhálà ó yẹ kẹ́ ẹ lè mọ nǹkan tí ìyàwó yín fẹ́ ó yẹ kẹ́ ẹ lè mọ nǹkan tí ọkọ yín fẹ́ ó yẹ ká lè mọ nǹkan tó wù wá tá bá mọ nǹkan tó wù wá tá bá ti jẹ́ kí wọ́n mọ̀ kò tún ní sí wàhálà mọ́ ọlọ́wọ́ a máa dì wá mú àyìn ìyàwó aláfẹ́ ẹni pátí ọlá àìsùn tó bá di next week àmẹ́nu bà ẹ jẹ́ kí n dúró ń bíbà ẹnu mi ò ní pa mí àṣedélé mi ń jẹ́ èmi gangan lèmi wọn ò nífẹ̀ẹ́ lòmí ìṣe mí èmi ọmọ alágogo àjílù gbẹrẹgbẹrẹ lẹ́yìn ọ̀sẹ̀ èmi ọmọ alébàtà yẹ kọ́ni ká lọ káàbọ̀ lè gbèrò ọ̀sẹ̀ ìbọ̀ èmi ọmọ àtinúdá mi tútù rí ìgbàlà ọmọ Jésù Kristi èrùbọ̀ òde ó di ọjọ́ mẹ́jọ lágbára Ọlọ́run Olúwa dílé wa mú àtàwọn ọmọ wa.